mo kí gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ò yí padà o, Àmọ̀tẹ́kùn Oòduà ni mò ń jẹ́. Nǹkan kan tó lè ṣe tó lè fi ràn mí lọ́wọ́ ó ní wípé bá mi tẹ subscribe sórí YouTube channel mi, tó fi jẹ́ pé tí wọ́n bá ti ń ṣe fídíò gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ́ rí. Bẹ́ẹ̀ ṣe máa ń wo torí Facebook ilé ẹ̀mọ̀ wọlé iná wọ́n èè jáwó tẹ́ bá subscribe o. Ẹ ṣeun. Ọ̀rọ̀ Ayọ̀bámi Quadri ò ní mo fẹ́ sọ torí ọ̀rọ̀ tó sọ sí sínétọ̀ bàbá dáadáa Ayọ̀adé Adéṣeun nílùú Ògbómọ̀ṣọ́, ọ̀rọ̀ tó kọjá ẹnu bàbá rẹ̀ ni. Tí bàbá rẹ̀ bá ń bẹ láyé ọ̀rọ̀ ń kọjá ẹnu bàbá rẹ̀ sí sínétọ̀ Ayọ̀adé Adéṣeun. Gbogbo wa la mú mèremère tí sínétọ̀ gbèsè ní Ògbómọ̀ṣọ́ zone. Ṣé tójú ọ̀nà lásán ni? Ṣé ti iná? Ṣé tàwọn oríṣiríṣi school? Ṣé oríṣiríṣi development tí sínétọ̀ gbé wá? Wọ́n ṣe chairman, wọ́n ṣe rep, wọ́n ṣe sínétọ̀. Especially àwọn tá a jẹ́ sáìdì ọ̀dọ̀ wọn ní Sùúrùlérè, Ògolúwa, Lọ́bàmbáun, gbogbo ibi tí bàbá dé. Eléwo ni ó sọ pé ọwọ́jà Adéṣeun ò dọ́dọ̀ àwọn. Lónìí ká tó wá rí ọmọ kan rándanràndan táwọn fámìlì wọn ò gbé nǹkan rẹ̀ kankan ṣe rí nílùú Ògbómọ̀ṣọ́, tó jẹ́ wípé ká sọ àwọn tó jẹ́ pé wọ́n bá ń fẹ̀yìntì gan kí wọ́n gbé tí wọ́n ti gbéṣe nílùú Ògbómọ̀ṣọ́ wá kí gbogbo ayé ó fojú rí. Kó jáde kó wá sọ àwọn tó lóun ń tẹ̀lé kí wọ́n wá sọ ohun rere tí wọ́n ṣe fún ìlú Ògbómọ̀ṣọ́ ká kọ̀ǹpìẹ̀ rẹ̀ sí Adéṣeun. Ìwọ tí ìran yìí ò ṣe nǹkan gidi nínú ìlú tó jẹ́ pé bad record nìkan lẹ́ni, ìwọ lọ fẹ́ máa fẹnu wí lọ fẹ́ máa wí yọ́ sí ara sínétọ̀ Adéṣeun, olórí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́, bàbá àṣàlẹ̀ àdẹ́nì ìlú Ògbómọ̀ṣọ́, lábẹ́ bàbá wa the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land. Ẹni tí repetition rẹ̀ ò bàjẹ́ lórí ohun rere tí wọ́n ń ṣe fọ́mọ ìlú. Gbogbo ẹ̀yin ìlú mọ̀mọ́ ń bi í léèrè, ṣé n tí Quadri sọ nípa sẹ́nẹ̀tọ̀ Ayọ̀adé Adéṣeun ṣé bó ṣe rí nù sẹ́ẹ̀mọ̀ wòran o fún irú eléyìí láti wá ṣe ẹnu bẹ́tẹ̀bẹ́tẹ̀ lẹ́ni tó jẹ́ pé òun gan ò tí èyí tí bàbá rẹ̀ gbìn lẹ̀ ìní ń jẹ, tó jẹ́ wípé lójú ọmọ ríran ràn lójú kọ́ ọmọ rẹ̀ gbọ́n rẹ̀ lójú kọ́ ràn ya wọn. Ọwọ́ àwọn sínétọ̀ tó bá yẹ ni wọ́n fọwọ́ lágbà yín lójú. Tí gbogbo ìjọba máa sọ̀rọ̀ sínétọ̀ sọ́tọ́ sẹ́nu ọmọ Ògbómọ̀ṣọ́ kankan gbé èèyàn wá tí Adéṣeun ṣe sínú Ògbómọ̀ṣọ́ bí ara ilé yín wá tó ṣerú rẹ̀ rí, wá sọ ipa kankan tó kó nùlù, tẹ́gbọ́n rẹ̀ kó nùlù, tí bàbá rẹ̀ kó nùlù, kó o tó máa yanu gbàgà, kó o tó máa sọ̀rọ̀ sínétọ̀ Ayọ̀adé Adéṣeun. Bẹ́ẹ̀ náà ló tún yanu gbàgà tó ń sọ̀rọ̀ Alhaji Masuru Ejide. Àyàmọ̀ kù ọ́ o, àwọn olóńgbóyà fún ọ tó nítọ́ bí òṣòro gan, tó fi jẹ́ pé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ gidi nílùú, àwọn tó jẹ́ pé àwọn làwọn èèyàn wò láríkọ́ṣe, àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n lè pe ọmọ ìlú tí ò sí nílé lọ́wọ́ kan tí wọ́n sì ṣe gidi tí wọ́n dà wọ́n lóhùn. Ìní wọ́n rán dẹ̀rẹ̀dẹ̀ yìí lọ́wọ́ jáde ló ń fẹnu tábùkù wọn. Ìtọ́ ọmọ délẹ̀ yìí ọmọ wa dá nǹkan lẹ̀ o. Tí ẹ bá wá ṣe wípé wọ́n ń sọ̀rọ̀ máàmù àbọ̀rọ̀ mùsùlùmí àbí nǹkan, irú rẹ̀ ló ń jáde sọ̀rọ̀ tó irú ẹ kí ló gbé kí ló mì tó ń sọ̀rọ̀ sáwọn èèyàn bíi sẹ́nẹ̀tọ̀ Adéṣeun àtàwọn Alhaji Masuru Ejide. Ṣé tówó ni? Ṣé ti mímọ̀ èèyàn ni? Ṣé àwọn ohun ribiribi tí wọ́n ti gbé ṣe nínú ìlú ni? Àwọn èèyàn ní property ìlú, àwọn tó ń tẹ̀lé kí wọ́n fi property wọn ẹ fi hàn wá pé tí wọ́n gbé ṣe nínú ìlú ni, pé táwọn èèyàn benefit lára wọn nínú ìlú òlélẹ́yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ
aláwẹ̀ tó sọ̀sọ̀kúsọ yìí ẹ kìlọ̀ fún bàbá wa dẹ́sẹ̀ ìwé sẹni téèyàn máa rí fún o ìbẹ̀ ńlẹ̀ o tí wọ́n náà mọ̀ ìbẹ̀ ńlẹ̀ àmọ́ wọn ti ń tì ọ́ àdúrà mi ni fún ọ ni pé àdúrà tí mo ní fún ọ ni pé ọlọ́run ní jẹ́ wọ́n tí ọ lùnà tó rọ̀ mọ̀ pé sínétọ̀ adéṣèwò kéré nú ayé Alhaji Monsuru Èjìdí ò kéré nú ayé gbàgbé ẹkì ẹbọ ẹran bí ó rẹ̀ kọ́ o. Tí wọ́n bá ní kíní kan ṣe kíní kan bí àkọlé ti ẹ̀kọ́ bí imúgùn ti ẹ̀kọ́ bí aláìlọ́pọlọ dàdàngọ́ ní ti ẹ̀kọ́ o. Ìwọ àtàwọn tẹ́ẹ̀jọ́ ń kóra yín káàkiri tẹ́ẹ̀jọ́ ń tara yín tí wọ́n ń tì ọ́ tí wọ́n bá gbé ọ ẹ̀bẹ̀ náà wọ́n padà lọ bẹ̀ torí ọkọ̀ jáyè rẹ gan ọkọ̀ jáyè rẹ àwọn tó ń tẹ̀lé tí àwọn tó sọ̀rọ̀ ń pa wọn tí wọ́n bá mú ẹ wọ́n bẹ́ bọ́ gbàràbọ̀ bẹ̀bẹ̀ ni kí ló gbé kí ló jù níwọ̀n eléyìí mẹ́sẹ̀ rí yìí lẹ́yìn rẹ̀ rí bí ikú ọmọ eke tí wọn ò tí ì dàgbẹ́nu rẹ̀ nù láàárọ̀ ẹ kìlọ̀ fún sínétọ̀ lọ sọ̀rọ̀ rẹ̀ ló fi dà lálẹ́ garaga bàbá wa dé ṣe àánú rẹ̀ ṣe mí ẹ bá fẹ́ sọ jù bá lọ ẹ mẹ́jọ ẹ sí ẹ rẹ̀ ẹ jẹ́ kó dọ́dọ̀ rẹ̀ àtàwọn tó ránṣẹ́ pé ibi tí ń bá lọ sínétọ̀ adéṣe ńlá mọ̀ pé mo ti wá wo ẹni tí ń tì ọ́ o ẹni tí ń tì ọ́ o à ń wò ó ẹni tí ń tì ọ́ àti mọ̀ ẹni tó bá lè tì ọ́ lu adéṣeun wọ́n tì ọ́ lu bá bu àyà ni o kò jù bẹ́ẹ̀ lọ orúkọ mi ò yí padà Àmọ̀tẹ́kùn Oòduà náà ni mí ẹ bá mi subscribe sórí YouTube channel mi kò jù bẹ́ẹ̀ lọ